tó ọlọ́run Elédùmarè bá gbogbo ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjọ àpè àgbẹnimádẹ́yìn àfúnimọ́ṣẹ́rẹ̀gún ọba lọ́kọ̀lọ́lá àní ìlẹ́yẹ ọ̀rọ̀ tí pẹ́lú àdúgbò tí wíwọ́n máa ń ọ̀fẹ́ ibà Elédùmarè ọba gbogbo àṣebàrẹ́ o. Ìbà àwọn obìnrin, àwọn àgbààgbà obìnrin, àwọn afẹ́jọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dé oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọ́ kan ní ìbà lọ́wọ́ yẹn àti dìmùjẹ yẹn. Ìbà àwọn akáṣọ lórí mọ́rẹ̀ rò obìnrin bambam tán yàn ìbà yín o ẹjọ́ ojú wa ṣe. Ìbà láàlú ògiri òkú òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ẹbọra ti jẹ́ra tọ́ pa láàlú mọ̀jẹ̀ kílẹ̀ Yorùbá bàjẹ́ mọ̀jẹ̀ ó dàrú mọ̀jẹ̀ arógun wẹ́ǹtúká láàlú dọwọ́ rẹ̀ èṣù láàlú abamba ọ̀bàtà kú jó bàǹbàmù. Ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápò kàtó dá lápò rí bẹ́kọ̀ lójúbalẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ ìbà rẹ o lójú wa ṣe o mọ̀jẹ̀ àṣelẹ̀ tẹ̀ mọ̀jẹ̀ àtọ́jú lẹ̀ mọ́lẹ̀ mọ̀jẹ̀ gun ayé gun alẹ́sẹ̀ o mọ̀jẹ̀ àtàṣọ àgbàlagbà mọ́lẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ̀jẹ̀ bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà Elédùmarè mọ̀jẹ̀ àbárò ẹni bẹ́ẹ̀ dá kápapọ̀ ó dọwọ́ rẹ ìtẹ̀lélẹ̀ ayé. Ọ̀rọ̀ débi ológun gbé sáà nílẹ̀ Yorùbá. Fídíò tá a ṣe lọ lánàá tí ọ̀rọ̀ wáyé ń bẹ̀ nípa ọ̀rọ̀ bí bàbá ẹgbẹ́ tó kún ṣe rìnrìn àjò àti ìwọ̀nba ọ̀rọ̀ òṣèlú díẹ̀ tá a mú mọ́ nípa kíjọba ó bá wa ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ títì tí a sọ̀rọ̀ ń pa ẹ̀ tó mẹ́hẹ. Lábala àríwísí ọkùnrin kan wá kàn sí wa ń bẹ̀ òun ní ó fẹ́ jẹ́ kọ́mẹ́ǹtì tó rí bákan ṣùgbọ́n a ti bọ́lọ̀ dá májẹ̀mú pé àní máa dá àwọn èèyàn lóhùn bí làákàyè wọn ṣe rí mọ́ àní máa dá wọn lóhùn bẹ́ẹ̀ mọ́ ìgbà á máa jẹ́ kó yé wọn á máa ṣàlàyé yékéyéké fún wọn ká lè mọ̀ pé kì í ṣètorí òṣèlú àtijẹ àtimú táwọn ń bá káàkiri ní jẹ́ káwa wá sórí ìkànnì yìí kì í ṣètorí ẹ̀. ẹnì yẹn kọ́mẹ̀ntì oní bàbá àṣà ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ òṣèlú mọ́ ẹ mọ̀ ń pa ẹ̀ pèsè rí bí ìtàn bí ọ̀rọ̀ nǹkan nípa ìṣẹ̀ṣe òní kẹ́ máa dá sí òun lẹ mọ̀ ń pa ẹ̀ èmi ní bá wí báyẹn mo rẹ́rìn-ín mo wá wé ọpọlọ ẹni yẹn bó ṣe mọ ìròrí rẹ̀ kéré tó bá wo nǹkan tí mo gbé dání àti bí mo ṣe ń bà bọ̀ kì í ṣe irú èdè tó yẹ kó pè fún mi nìyẹn. Ó wà insultive gan kéèyàn sọ fún yàn pé ẹ má bá wọn dá sọ̀rọ̀ òṣèlú ẹ mọ̀ ń pa ẹ̀ kí ló wà ní ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà tó ju ká yan èèyàn jẹ lọ tó ju ká ba nǹkan jẹ lọ tó ju ẹlẹ́yàmẹ̀yà lọ tó ju ẹlẹ́sìn òmẹ̀sìn lọ kí ló wà nínú òṣèlú Nàìjíríà tí dèrò wá ń pọ́n rẹ̀ lékún lóṣèlú lòun mo kàn rẹ́rìn-ín mo wò ó mo wá kọ́ síbẹ̀ fún un mo ní mo rí lára rẹ náà pé òṣèlú rẹ tó ṣe tọjọ́ iwájú àwọn àràn rẹ fi bàjẹ́ tí ò lágbẹ́kẹ̀lé kò sámìdánilójú ọjọ́ iwájú àwọn àràn rẹ ó dáa sóṣèlú ni òṣèlú tó ń pọ́nlé tọkàn rẹ balẹ̀ lé lórí tó bá jẹ́ pé gbọ́ Yorùbá yóò yé ibi tí mo sọ̀rọ̀ lọ. Ẹ má bínú èèyàn mi pé mo fìbínú sọ̀rọ̀ mo dẹ̀ sọ̀rọ̀ tí ò yẹ kí n sọ lórí kan nìyí ẹ̀ pé mi sábà bínú lọ sí irú àwọn nǹkan báyẹn kí ló mú mi bínú ni pé àwọn èèyàn ti fẹ́ mọ ríra wọn bíi champion tó bá ti dọ̀rọ̀ olóṣèlú wọ́n mọ ríra wọn bí ọ̀gá èyí tó yẹ kẹ́ máa dọwọ́ bojú tẹ́ bá wà láwùjọ àwọn èèyàn kò yẹ kẹ́ mọ ìyẹn fadapọ̀ olóṣèlú nìyí kò yẹ níbi tẹ́ bá dé ẹ ṣàṣeyọrí yín náà òṣèlú wo lẹ ṣe lórílẹ̀‐èdè yìí tẹ́ ẹ̀rí náà tàn 1960
inú rẹ̀ wá ń dùn òṣèlú ní nǹkan tó dáa ní òṣèlú tó yẹ ká máa fẹ̀yìn tàgbá. Kí ni ìyàtọ̀ tó wà nínú ẹ̀yin Àtaníní àti JB àti Oyènúsì? Kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn olóṣèlú àti Oyènúsì? Kí ni ìyàtọ̀? Tó bá jẹ́ pé ibi tó dodo wà ní àgbà ló yẹ kó fẹ̀yìn ẹ̀yin olóṣèlú tì. Bí gbogbo ẹ ṣe dáadáa lédè tá à ń pariwo, à ń sọ̀rọ̀ báwọn èèyàn mu omi pupa, wèrè rẹ ò rọ́rọ̀ sọ sí yẹn. Òun á sọ fún mi pé kí mi má dá sọ́rọ̀ òṣèlú, kí mi ò lọ jókòó jẹ́. Ọ̀rọ̀ òṣèlú wo náà ń dá sí? Àbá ń ṣàlàyé fún yín pé ayé yín ti bàjẹ́, ẹ ṣe nǹkan tí ó mọjọ́ ọ̀la yín nítumọ̀. Ìwọ wá ń bá mi sọ̀rọ̀ pé kìnìún kan ṣé òṣèlú wa jẹ́ nǹkan àmúyangàn? Òṣèlú Nàìjíríà tẹ̀ ń ṣe yìí ṣó jẹ́ nǹkan àmúyangàn? Àkókò kan ń bọ̀ wọ́n pè ọ́ lólóṣèlú wọ́n fúnra rẹ̀ ó daṣọ bojú wọ́n èso lóṣèlú is coming. Kò sí táwa sọ lórí ìkànnì tí ò ní wá sí ìmúṣẹ. Àkókò ń bọ̀ ẹ pè ara yín lólóṣèlú, wọ́n pè yín, ayé ó pè pé olóṣèlú kan ní lọ yóò sì daṣọ borí yóò sì mórí légbó, torí yóò mọ̀ pé tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan burúkú ni táyé fi dá ọmọ pọ̀ olóṣèlú lòun. It's coming to that. Ẹ ti pa irọ́, èyí tẹ́ ẹ̀ kọ̀ láti parọ́ fún ìyá tó bí yín, èyí tẹ́ ẹ̀ ń tan ìran ìyá yín, ìran bàbá yín, tẹ́ ẹ̀ ń tàn jẹ. Ṣé òun wá ní nǹkan tí yẹn mú yangàn? Tó bá yẹ pé Yorùbá tí mò ń sọ lẹ́nu bá jẹ́ Yorùbá tó mọ̀ túmọ̀ rẹ̀ ni, ó yẹ kẹ́ máa sunkún ni tá bá pè yàn lóṣèlú. Èyí tẹ́ ẹ̀ ń ta ọjọ́ ọ̀la àwọn èèyàn, tẹ́ ẹ̀ ń ta àwọn èèyàn jẹ, ẹ̀ ń fa àwọn èèyàn sínú òkùnkùn, inú yín sì ń dùn. Fídíò tí mo ṣe tán ti sọ̀rọ̀ yẹn lọ́wọ́ nǹkan tí mo kọ́kọ́ bẹ̀ last. Òun ni the House of Rep member sọ pé ó yẹ káwọn shut down ibi táwọn ti ń ṣèpàdé yìí ni, pé àwọn èèyàn ń kú gbòòrò, ẹ̀mí àwọn èèyàn ń bọ̀, pé kí làwọn wá jókòó síbí fún? Ẹ tí ì rí nǹkan kan, ẹ tí ì rí nǹkan kan. Etí bẹ wájú yín tá bá pè yàn lólóṣèlú tó tún sọ lẹ́ẹ̀kan sí yóò mórí légbó ni, kò ní dúró, torí ọmọ pé tó ń bá fi lè dúró wàhálà ó ṣẹlẹ̀ ń bẹ̀. It's coming to that. Pẹ̀lú rọ́, kí ni tẹ́ ẹ ṣe? Kí ni àṣeyọrí yín? Ẹ sọ àṣeyọrí yín. Ẹ sọ àṣeyọrí yín. Ẹ sọ àṣeyọrí yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ láṣeyọrí, ẹ̀yin tẹ́ pé ayé yín ti bàjẹ́, ẹ̀ ń wá káyé àwọn èèyàn ó burú kẹ́yìn ọmọ rẹ̀ ni. Wọ́n ní táyé ọmọ ẹranko ò bá bàjẹ́, ẹ̀kẹ́ ọmọ èèyàn ò ní dùn yàngbàyàngbà. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn, irú pọ́lísì yẹn lẹ̀ ń lò. Pọ́lísì káyé àwọn èèyàn ó bàjẹ́, káyé ọmọ ẹranko ó bàjẹ́, kẹ́kẹ́ ọmọ èèyàn ó máa dùn ní pọ́lísì tẹ́ ń lò. Ṣùgbọ́n ẹ̀rù pé àwọn èèyàn mọ̀, wọ́n rí akànwòye akàndá sí i lára pé ọjọ́ kan yóò lójú. Ẹnìkan ó pè mí, ó ní ọ̀rọ̀ tó fẹ́ sọ ọ̀rọ̀ tó wé ni o, wípé kémi káwa nípa ọ̀rọ̀ Yorùbá nation pé kìnìkan ọmọ kan rẹ́rìn. Mo wò títí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò dá nǹkan mọ̀. Yorùbá nation is a big project. Project Yorùbá ni. Project tá à ń sọ yìí, project tó ju bàbá Bọ́lá Ahmed Tinubu lọ ni project Yorùbá nation. Ó ju bàbá Bánjí Akíntóyè lọ. Tá bá pé Yorùbá nation is a big project. Ó ju olóyè Sunday Igboho lọ. Ó ju èmi tí mo dúró yìí lọ. Ó ju mi lọ. Because project entire Yorùbá nation ni. Project tí gbogbo ọ̀nà Yorùbá ń lóde ni. Tó ní nǹkan ṣe nínú ìgbésí ayé àti ìrìn àjò ọmọ Yorùbá, ọmọ ilẹ̀ ó tù. Ẹnìkan àwọn dàyàkọ́ pé òun lòun ṣe kinní kan. Torí ẹ ti máa ń wé ẹ̀tẹ́ kan máa ń sọ pé àwa ní Yorùbá nation ẹ̀yìn ìwo. Project yẹn tóbi, kì í ṣe project kékèké tẹ́nìkan lè máa fàyàfà pé òun lòun ní. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe láyé ara àwọn èèyàn kan tí wọ́n jẹ́ olùlànà fún ìrìn àjò yìí. Àwọn náà ni a máa gbóríyìn fún lọ títí ayérayé. Àwọn náà ni bàbá Bánjí Akíntóyè, àwọn olóyè CSI, gbogbo àwọn nǹkan báyìí, àwọn tá a rí nìyẹn tí wọ́n sáyà gbangba díẹ̀. Ṣùgbọ́n ó tóbi jà wọn náà lọ, torí project entire Yorùbá nation ni.
gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá lónìí tó fi dé Kwara tó fi dé Kogi wọ ilẹ̀ Oǹdó wọ Èkìtì wọ Ọ̀ṣun wọ Ọ̀yọ́ wọ Èkó wọ Ògùn tó fi kan omi Èkó pọ́jẹ́tì wa ni kì í ṣe tẹnìkan. Kí àrùn àbáyé tó ló tẹsẹ̀ bọ́ àti ní tá a gbọ́ because káwa tó rìnrìn àjò nínú ayé ó ní níbi tá a máa gbé ìrìn àjò kà àti gbé kábi tó yẹ ká gbé kà á dẹ̀ ti rí wípé ìrìn àjò tí ó wáyé ni kò sọgbọ́n kò sẹ́ni tó lè bíwó ẹ̀dá kan ò lè láyà ẹ lè lòṣèlú ẹni ló gbọ́gbọ́n tẹ nílé ayé yín ká fi frustrate ẹ̀ yóò wá sí ìmúṣẹ ẹ̀yẹ ń tanra yín ni ibi títí ń bọ̀ ẹ̀ mọ́ ní tó gbé dìde kò sẹ́dá ẹ̀láyè tó mọ̀ ìdí nìyẹn tí mo fẹ́ kó jẹ́ pé ẹ lọ jára yín nísinmi yóò wá sí ìmúṣẹ mo tó sọ ẹ lọ kọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ ẹ máa kọ́lẹ̀ kẹ́ máa fi déètì sí yóò wá sí ìmúṣẹ ìmísọ tèmi lónìí yóò wá sí ìmúṣẹ ìrìnàjò ti lọ lórí ẹ̀ kọjá bẹ́ẹ̀ ṣe rò ó ìyẹn báyìí. Nígbà tí màá ṣàfihàn fídíò kan sí yìí nígbà tí wọ́n ń ṣe pàṣípàrọ̀ IG ní àná ibi tí wọ́n ti ń gbé agbára fún bàbá Túnjí Dìísù táwọn náà tún tẹ́rí gba àpèrè IG ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí látọwọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu aṣàdúrà fún Ọlọ́run ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo kò ní jẹ́ kẹ́sì ṣe ẹ kẹ́kọ̀ọ́ látara àwọn ìrìn àjò táwọn aṣáájú ti rìn àtàwọn èèyàn tó ti tu orí àga àpèrè yẹn rí ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ gan mo fẹ́ kẹ́ fi ṣe ẹ̀kọ́ ẹ má rí bí achievement ni o ṣùgbọ́n ẹ má rí bí achievement ẹ rí wípé àsìkò dé tí Elédùmarè fẹ́ fi àdánwò títí yín kàn yín àdánwò tí yóò wá kàn yín ilé ìtẹ́ ṣàṣeyọrí rẹ̀ ni lágbára lọ́wọ́ Elédùmarè àti gbàdúrà rẹ̀ fún yín ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ ṣàṣeyọrí ń bẹ̀ bàbá Túnjí Dìísù ẹ ṣàṣeyọrí lágbára lọ́wọ́ Elédùmarè àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn tì í lẹ́yìn wọn ò jẹ́ ṣàṣeyọrí ẹ nírí láburú ẹ má jẹ́ kí ìyà ó jẹ Yorùbá kẹ́ máa pòṣé sí o ibi ara àṣeyọrí yín àkọ́kọ́ nínú ìrìn àjò yín bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní yẹ̀yìn lọ́wọ́ rẹ̀ wò mo mọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu kò ní yẹ̀yìn lọ́wọ́ rẹ̀ wò tí ẹ bá rí ibi tí àti ń jẹ ìran yín torí ẹ̀ lòun ṣe ń padà wá sínú ìran yóò jàre Yorùbá tó wá dọ̀la yóò ní ṣe bóun fún yín nípò agbára irú ẹ̀ ní ẹgbẹ́ tó kún gbẹ̀nà tí làwọn ti ṣe mí sí ìrántí ṣubú yẹn wọ́n rí Yorùbá tí ń nà páyín kéke àwọn wọ́n fa àwọn Yorùbá wọ́n fi wọ́n pàṣáyó wọ́n sì bẹ́ẹ̀ ni pé wọn ò rí wọn nítorí pé pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ àwọn náà wàá sọ̀rọ̀ tó bá dọ̀la tẹ bá béèrè lọ pírẹsidẹ́ǹtì gbogbo àtàwọn faligéṣàn kàn wọ́n pé bàbá ẹ̀ sọ̀rọ̀ yóò ní ṣe bóun fún yín ní dìfẹ́ǹsì ṣe bóun fún yín ní ẹgbẹ́ tó kún ṣe bóun fún yín gbogbo ẹ̀ wáì tẹ́ ẹ lọ bá àwọn èèyàn tó pé òun tóun ti fún yín lẹ̀ wá bá Tinubu jàre wà tá a sì ló mú jàre wá òun náà ní ẹgbẹ́ tó kún ìdí náà tó jẹ́ kí n mọ́ sọ fún bàbá Túnjí Dìísù lénìí wípé ẹ ti ń wọ ọbẹ̀ lọ báyìí à ní gbókù yín ránṣẹ́ sí wa lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin náà sọ̀kalẹ̀ pẹ̀lú ìdùnnú àtayọ̀ ni tí wọ́n fún yín lámì ẹ̀yẹ pé ẹ tukọ̀ orí àpèrè yẹn rí lágbára lọ́wọ́ Elédùmarè ojú òní tì í bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ó tuntun sọ lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé ìran Yorùbá ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá gan fi wọlé ẹ rí i pé ọ̀rọ̀ akọni ni ṣùgbọ́n púpọ̀ nù wọn ìsábà tẹ̀lé àwọn ọ̀rọ̀ yẹn mọ́ ní tí máa ń ṣẹlẹ̀ ẹ gbọ́rọ̀ ẹnu wọn. Congratulations, sir. Acting IG, sir. Congratulations. Thank you so much. Okay, let us know what this appointment means to you. The appointment means a lot to me. It means a lot to me because I have the love of my profession, the love of the country, and it came at a time I was not expecting it. That makes me give thanks to the President of the Federal Republic of Nigeria for his magnanimity to see me fit
to be appointed as the Inspector General of Police. Okay, so what would the president seems to believe so much in you. He spoke glowingly of you, of your career. He knows a lot about your past. So what does this do as in form of encouragement towards the assignments you have at hand? The president mentioning a lot of activities about me, mentioning areas I've worked, mentioning successes I've recorded as a policeman, brought emotion to me, almost brought me to tears. It shows the president took his time to monitor officers working everywhere in the country. And it shows the president was throwing a challenge at me to go out there and do what I'm known for and ensure that I bring peace, recognition, and to the country. Okay, so what would be your top priority for Nigeria? My top priority, one of the first lectures I'm going to have with my men, I'm going to talk to them, let them know that the citizen of the country are the boss. It's very, very important for them to know that no police anywhere in the world can succeed without the cooperation of members of the public. I'm going to ensure that I take their welfare into consideration because people who are motivated are putting their best. So what charge will you be giving to your men and officers for the public to know and keen into your vision for the police? I will let them know that the area of impunity is over. I will ensure that I train them and encourage them to ensure they follow human rights. I will ensure that they know that I will try to follow a regime of zero tolerance to corruption. And most importantly, I'm going to drum it into them that we can never succeed without the cooperation of members of the public. I will make sure I do that. And most importantly, again, the country is facing a particular problem now, issue of banditry, insurgency. I know all police officers around have been doing their best. They are hardworking people. All I need to do is to channel their morale and their thoughts to make anything better. I appreciate that. Thank you. Ṣé gbọ́ gbogbo nǹkan tó sọ wọ́n jẹ́ ó máa yé wa wípé n táwọn òmùlẹ̀ kúkú dù ní aráàlú bí ààbò aráàlú ṣe pé tí ó mọ̀yán lórí títọ́ ààbò mọ̀yán lórí làwọn máa múlẹ̀ kúkú dùn. Àwọn sì rí pé àwọn ọmọ ẹ̀yìn àwọn wọn ò síwáwù sáráàlú because àwọn ọmọ ẹ̀yìn wọn náà máa ń síwáwù sáráàlú. Gbogbo ibi tí bàbá ẹgbẹ́ tó kò ti ṣubú nìyẹn. Torí ẹ̀ ló jẹ́ ká máa sọ eléyìí lénìí bá a ṣe rán àwọn náà létí nígbà táwọn náà tẹ́wọ́ gba agbára yẹn nìyẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ tán wọ́n gbàgbé ibi tán ti wá. Ìgbàgbé yẹn òun wọn rí òun tán pè nílẹ̀ Yorùbá lẹ́rí òun. Ẹnìkan tí ó sì jáde gbogbo yín ọlọ́dún àwọn Bọ́lá Ahmed Tinubu torí yóò máa sọ pé ṣé mo wá fìyà jẹ Yorùbá ṣé nítorí yẹ kí n fún ọ ṣé mi ò fún wọn ẹ béèrè ṣé ti rí bá bẹ́ẹ̀ rí ìgbà tó kúrò lọ́wọ́ ẹgbẹ́ tó kún ó bọ́ sọ́wọ́ tó dé jésù ọmọ Yorùbá náà tún ni ṣùgbọ́n ó kù sọ́wọ́ ẹ̀yin náà lé ní bàbá ó ti tẹ̀yìn lọ́wọ́ bí ní àjò yóò ṣe lọ́n gerege tí ò ní ṣe láburú àti bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ fún yín ọwọ́ yín ló kù tẹ́ fi ṣe àdúrà yín ó gbà o ẹ ní ṣubú dànù o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní gbèrè tìjú lágbára Ọlọ́run ire lójú yín ò mọ rí níbẹ̀ o ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Nípa ọ̀rọ̀ àbòlú ọmọkùnrin kan wà tí mo bá pàdé lórí TikTok mo kàn déédéé rí fọ́nrán rẹ̀ ni fọ́nrán rẹ̀ wà lára àwọn fọ́nrán tí màá display bílí ni òun náà sọ̀rọ̀ ó wá là wá lọ́yẹ gbogbo bí nǹkan ṣe rí láàrin ìlú bí nǹkan ṣe rí tó jẹ́ pé gbọ́rọ̀ yẹn ṣe lọ tí ìbá wa fẹ́ kẹ́ mọ̀ ọmọkùnrin yìí jẹ́ ká mọ ipa tọ́rọ̀ òṣèlú ń kó gẹ́gẹ́ bí ẹni tí ń advice mi tó ní kékeré mi mọ̀dá sọ́rọ̀ òṣèlú kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí àwa tá à ń jáde tá à ń pariwo Yorùbá nation àmọ́ oríṣi tá a fẹ́ ń pariwo ẹ̀ because àwọ̀ ọjọ́ iwájú àdẹ̀wò ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí kí ni ó jẹ́ èrè Yorùbá kí ló fẹ́ jẹ́ èrè àjẹmọ́nú ilẹ̀ Yorùbá gbogbo ayé ní sáré bọ́dọ̀ tí nǹkan ó ṣe mọ́yán lórí lọ́dọ̀ wọn
ẹ̀yin ní káwa ọmọ ṣòṣèlú òṣèlú wèrèwó lẹ́ ń bá wa sọ ká máa ṣe òṣèlú wèrèwó táwọn kan ó máa gbádùn táwọn kan ó máa sunkún ṣòṣèlú tó yẹ ká máa ṣe nìyẹn nǹkan tẹ́ ń dúró de tẹ́yìn fẹ́ nìyẹn ní títí yín ẹgbọ́n nǹkan tọmọkùnrin yẹn sọ lórí ọ̀rọ̀ nǹkan mẹ́ta kan tó pàtàkì nínú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé kò sí ní ẹ gbọ́dọ̀ put into consideration ó wà lára àwọn factors tó ń affect orílẹ̀-èdè yìí tí ò ní jẹ́ ó tẹ̀síwájú kì í ṣèpè kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó kàǹgà kó gbóngbó jù bẹ́ẹ̀ lọ kó parí ìjọba rẹ̀ lọ́dún 7 nǹkan mẹ́ta kan ń bẹ tí ò ṣe é mú kúrò tẹ́ ẹ̀ bá ti rí mú kúrò ẹ̀ gbàgbé gbogbo iṣẹ́ tó ní kíní kan bá ṣe wọ́n ní kíní kan ní máa jẹ́ àgbọ̀dọ̀ fún gbogbo ẹnu sọ̀rọ̀ lọ̀rọ̀ tá à ń sọ yìí ẹgbọ́n tọmọkùnrin yẹn fi yé yìí àwọn ọ̀rọ̀ yẹn wé. ẹ̀sẹ̀yìn èèyàn gbogbo ala gbọ́ pé lẹ́yìn ìgbà tí former inspector general of police tí wọ́n resign lánàá òun náà ni bàbá Tinubu ti tètè appoint ẹlòmíì ìyẹn Túnjí Dísù bọ́ ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé Frank Mba ló yẹ kí bàbá appoint toro náà ló next sí ìyẹn former IG ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa pè nǹkan tó ṣẹlẹ̀ sí Túnjí Dísù ní grace ẹlòmíì á sọ wípé àlọ́ọ̀kì máa yẹn ló gbé ṣùgbọ́n tá a bá máa wò professionally bẹ́ẹ̀ náà kọ́ ló yẹ kó ṣe lọ gbogbo wa la mọ̀ pé Frank Mba ni but based on the way or should I say that based on the system tí everybody ti ń lò bọ̀ láti ìgbà tá a ti ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo wa la mọ̀ wípé tí tribe kan bá débẹ̀ ó máa ń make sure wípé gbogbo àwọn tó gbọ́ èdè òun àwọn tó jẹ́ ọmọ ìyá òun lòun máa kó sí cabinet because kò sẹ́ni tó máa fẹ́ jẹ́ kán di kúùpù lóhun lórí kò dẹ̀ ní sí ẹni tó máa fẹ́ jẹ́ kán gba ìjọba mọ́ òun lọ́wọ́ òun ni most of them máa fi ń ṣe bẹ́ẹ̀ eléyìí tún fi fìdí ẹ̀ múlẹ̀ wípé Nigeria can never be won àyàfi tá a bá fẹ́ tara wa lókù yes because tá a bá máa wo nǹkan tó ṣẹlẹ̀ ní àná yẹn láàrin former IG Túnjí Dísù àti Frank Mba Lucky la pè fún Túnjí Dísù ṣùgbọ́n Frank Mba àti family ẹ̀ àti gbogbo àwọn tribe ẹ̀ kí lẹ rò bóyá wọ́n máa sọ most of them ní social media ní ìsìn tí wọ́n sọ̀rọ̀ lé lórí nǹkan tí wọ́n ń pariwo ni wípé they are creating enmity wọn kà wọ́n mọ́jọba kinní kan káwọn Ìgbò kí wọ́n wise up o ìgbà kan àwo kan o tá a bá lè wà ń jọba kí gbogbo wa trust ara wa yes sir that's to let you know that one Nigeria cannot work ṣé ń gbọ́ mi a kàn ń ṣèjọba lórí ara wa lórí ni we are all whining ourselves tí àwọn náà ti bá ń pariwo pé àwọn ni o àwọn làwọn ní Nàìjíríà o ìgbà kan o nobody trust themselves tẹ́ bá fẹ́ wò láti A to Z ní Nàìjíríà yìí nobody trust themselves when it comes to tribe ààrẹ náà lè máa fi mọ̀ wípé ìṣòro Nàìjíríà ó pín lóríṣiríṣi ìṣòro corruption wà ń bẹ ìṣòro tribe wà ń bẹ ìṣòro religion wà ń bẹ ẹ̀rí pa ti ní problem tribe corruption and religion so ní ìsìn báyìí tá a bá ń sọ wípé a fẹ́ settle problem Nigeria you must consider these 3 major factors tribe corruption àti religion ó ní one particular video tí mo wò níbi tí Mufti Ìwó ti ń sọ̀rọ̀ ní kí máa yẹn sọ máa yẹn dẹ̀ sọ̀rọ̀ inú dẹ̀ ń run mí máa yẹn ní tí Nàìjíríà bá máa pín gan tá a bá máa ní Yorùbá land àwọn Muslim àti Christian gan gbọ́dọ̀ differentiate ara wọn wọ́n láwọn Christian máa mú àwọn pààtì kọ̀ọ̀kan ní Yorùbá land wọ́n láwọn Muslim náà máa mú pààtì kọ̀ọ̀kan ní Yorùbá land so a máa mọ̀ wípé àwọn state báyìí o Christian ló dominate àwọn Muslim báyìí o Muslim ló dominate this same Mufti Ìwó ó tún wá sọ nínú statement yẹn ó sọ wípé tá a bá lè ṣe bẹ́ẹ̀ tó bá gba ká jà ní ká jà bó bá ṣe ká para wa ni ká para wa ni imagine just imagine níbi tá a ti jọ ń sọ̀rọ̀ tá a ti ń sọ̀rọ̀ Yorùbá Ìgbò Haúsá ibẹ̀ náà lẹ́tọ́ ti mú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́ ṣé ẹ ti rí pa ní problem àwọn òyìnbó máa ṣe wá pa o
I swear to God who made me. One more weak point wa wọ́n dẹ̀ enter wa tán. Àwọn náà ni wọ́n wá introduce Christianity. Àwọn náà wá introduce Islam. Àwọn yìí náà ni wọ́n wá tó wá introduce English. Same àwọn yìí náà ni wọ́n wá tó sọ fún àwọn Hausa, sorry, àwọn Fúlàní, àwọn North yẹn wípé ẹ̀yin lẹ ní Nàìjíríà o. Ẹ má yẹ kán gba Nàìjíríà lọ́wọ́ yín o. Òun ló kọ́ọ̀sì ogun tó wà nílẹ̀ yìí. Tá a bá máa wo gbogbo nǹkan tó kọ́ọ̀sì ogun Nàìjíríà báyìí o, gbogbo nǹkan táwọn ará bí introduce sí wa ni. Because tell me, let's even assume pa solve corruption problem in Nigeria yìí, we are still going to have religion problem, we are still going to have tribalism problem, we are still going to have all this. Because okay, let's assume pé gbogbo àwọn government wa o, they are now being serious o, wọ́n ti fẹ́ máa ṣèjọba dáadáa o, wọn ò kówó jẹ o. Religion problem ṣe máa irú Gumi àti Mufti Ìwó ṣe rò bóyá wọn ni máa preach rubbish ni. Just go and type Mufti Ìwó sórí TikTok kó lọ wo àwọn ọ̀rọ̀ tí màá yẹn ti sọ. Lọ wo gbogbo àwọn and I really appreciate other Muslims. They really against that man. Ṣé làwọn ìmáàmù tó jẹ́ ẹgbẹ́ wọn gbé wọn ṣépè pé báwo lè ṣe máa sọ̀rọ̀ nǹkan báyìí. Just imagine. Ṣé irú àwọn yẹn àti Gumi ṣé wọn tún ní continue láti máa cause problem even gan tí corruption bá settle Nigeria. Now back to tribalism. Nigeria wo amaja tanra wa, Nigeria can never be one because gbogbo àwọn factor yìí gan ti jẹ́ ká mọ̀ wípé no, we have a very big problem. Maybe God should even flush all of us. Káyé parẹ́, we should now have a new Nigeria. Because tẹ́ bá máa wo gbogbo àwọn òyìnbó yẹn tí wọ́n ń ṣoríire, they have only one language. Àwọn tí wọ́n ní ńlá one language gan nu wọn gan. Ọtẹ́ bá wo everything tó ń jẹ́ kí ìlú wọn gbòòrò, tó ń jẹ́ kí wọ́n ṣoríire nílùú tán wà yẹn. It is because gbogbo wọn gbọ́ra wọn yé. Kò sí pé religion kan dá enmity sí wọn láàrin. Kò ṣe pé tribe issue kan dá enmity sí wọn láàrin. Kò sí yẹn. US wà ńbẹ̀, UK wà ńbẹ̀, Russia wà ńbẹ̀, China wà ńbẹ̀. Ọjọ́ wo lẹ gbọ́ rí kí wọ́n sọ wípé religion o, tribe o, ó ń cause problem láàrin àwọn ìlú yìí? Ṣé ẹ ti rí ipa ní problem? Meanwhile, these same people, àwọn náà wá introduce orí burúkú, òfò, àdánù tó kó wàhálà bá wa lónìí. Àwọn náà wá introduce ẹ̀ sí wa. Ṣáà lè ronú ni? Àbáwọn náà kan náà wá introduce ẹ̀ sí wa ni? Meanwhile, wọ́n introduce ẹ̀ tán, àwọn tí wọ́n fi jára wọn lógun, àwọn alára fi ń jára wa lógun, ẹ rí pé wàhálà ti dé. Kí làwọn nǹkan náà? Ó ní ẹ̀sìn, ẹ̀yàmẹ̀yà àti kí tiẹ̀ ló pè kẹta yẹn náà, ẹ̀sìn àti corruption, religion, corruption and tribalism. Mẹ́tẹ̀ẹ̀ta tó sọ̀rọ̀ lé lórí yẹn, òun ni mo fẹ́ kẹ́ lọ wò dáadáa. Ṣé mẹ́tẹ̀ẹ̀ta yìí só lè kúrò nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí? Kò lè kúrò. Ìdí nìyẹn tẹ́yìn tẹ́ ń pariwo tẹ́ ń fa àwọn ní Yorùbá lè ṣàṣì yẹ̀yẹ́ la fẹ́ sọ fún yín, ọjọ́ ọ̀la yín lẹ̀ fẹ́ ń tàfàlà. Yóò dùn yín tẹ́ jókòó tẹ́ mọ̀ ronú pé àdẹ̀rí kìíní yìí nígbà yẹn bó ṣe mọ̀ ń rí nìyẹn. Àwa tá a padà tá a sọ gbogbo lè tá a sọ yìí, àwa náà ti wà bíi títí yín náà ń gbà kan. Bọ̀ǹgbà tá a rí pé kí ni yóò jèrè ń jẹ fárọmọdọ́mọ, òun la rí wípé kí ni yóò lọ́la, ètò òṣèlú orílẹ̀-èdè yìí ò lọ́la, ọ̀pọ̀lọpọ̀ òkan mọ́ ni kò lọ́la. Wọ́n ń waste ọjọ́, wọ́n ń waste time àwọn èèyàn ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń sàrà ìsàfọ́ olóṣèlú tẹ́ ń tẹ̀lé olóṣèlú kiri, lọ́la, ọ̀la yín làwọn fi ń jó gẹ̀lẹ̀dẹ́. Ọ̀la yín ni ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n dẹ̀ mú dodo ọ̀rọ̀, ṣùgbọ́n wọn ò ní sọ tó pẹ̀bẹ̀ lòkèlè wọ́n ti ń pọ́n, wọn ò ní sọ. Ìdí nìyí táwa ṣe ń pè ní gbogbo gbà wípé ẹ mọ́ sàsùnpìyè lórí ìrìnàjò tó wà lẹ́yìn, ẹ mọ́ sàsùnpìyè o. Tó ọlọ́rọ̀ ọba láàánú, ọba ògógó, alápá kábíkábí, ọba jípọjọ́ kúdà, adúpẹ́ tó kàwáyé.
lórí ìrìnàjò tá a gbé kalẹ̀ níjọ́ ní ta ní káwọn èèyàn bá wa dá sí a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn gan gidi gan àwọn èèyàn really surprise wa wọ́n èmi náà dẹ̀ wà ọmọlúàbí mi ní jọra mi lójú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ètò tí ń lọ lórí nǹkan tá a la fẹ́ ṣe ètò ti bẹ̀rẹ̀ lórí láti di ìjẹta wọ́n ti àti ọ̀dà kìíní yẹn online lágbára lọ́wọ́ Ọlọ́run ọba so ètò tó bá ti ń dé láàmú fi hàn ìwò bó ṣe installation yìí pátápátá ẹ máa rí lágbára lọ́wọ́ Elédùmarè àfihàn yìí adúpẹ́ àmọ́ lórí lágbára orí òní wọn lọ́dẹ gbogbo tiyín náà ẹ ní wá nǹkan tì láyé yín ipa yín ò ní pin lórí project yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo gbà ládùúrà fọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àti àṣẹ ìdí tí ń bá wa dá ṣètò lórí ìkànnì yìí àtẹni tó wù tọ́lọ́run ò tí ì pèsè fún gbogbo pátá lọ́lọ́run ọba pè kárí fún Ọlọ́run bó ṣe déédéé nú ayé wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá yóò wọ̀run àní ṣubú dànù àní ṣílẹ̀tẹ̀ bí ó ti rí nù níwàyí ibi làwọn fàdàgbàrọ̀ ètò yìí rọ̀ sí títí tá fi máa mú àkọ́tọ̀ ètò míì wá lórí ìkànnì yìí èmi ti ń tòótọ́ bàbá àṣà.